ẹ wí fálára ẹ pé àríre o, ẹ wí fájèrò ìpè àríre o, ire tó sọnù ire dé o. ǹjẹ́ ire gúúsù ire àríwá ìlọrin ìlà oòrùn àti ìwọ̀ rẹ̀ kó máa jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹ tún ti ń gbọ́ wa tí ẹ̀ ń gbọ́ ètò yìí ní wákàtí àti ọ̀wọ̀ yìí. yorùbá dùn ká àtótó arére, àtótó arére, yorùbá dùn ká àwa láwọn máa wá ẹ̀yin náà láwọn máa bá. Bùkọ́lá Ọ̀ṣunwò yín náà rèé òun ní owó labí ni bàbá tó bí mi lọ́mọ. ṣàró àwọn ọ̀gá ni mí ọmọ oníbò ẹja ṣàró gbàgbọ́n ìyàwó atarúgbó ṣe lóge èmi lọ́mọ ṣàró òwe tójú tẹ̀rùn oníbò àwọ̀ ọ̀wọ́ tán ibi gbogbo ní jẹ́ lómi lómi. ìwé bàbá wa olóògbé Ọládẹ̀jọ Òkèdíjì tá à ń kà lọ́wọ́ náà ni tá a pè ní àtótó arére. orí kẹtàdínlógún la wà dàrúdàpọ̀ ojú ìwé kẹrìndínlọ́gọ́sàn-án ibẹ̀ náà la ó ti tẹ̀síwájú gẹ́gẹ́ bí Àlàbá àti Bọ́lá tí wọ́n ṣe jọ ń sọ̀rọ̀ tí wọ́n ti ṣàdédé gbọ́ ìròyìn pé Alhaji Sàmínù Babárìndé tí àdàpè rẹ̀ ń jẹ́ mílíọ̀níà àti Fọlọ́runṣọ́lá Wòrè tí àdàpè tiẹ̀ ń jẹ́ Sọ́bìrì ní ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ nínú ìròyìn tí wọ́n gbọ́ gbẹ̀yìn peter parí ẹ̀ sí lásìkò tá a ríra gbẹ̀yìn rí. ṣùgbọ́n a ní ká máa fi àsìkò yìí sọ fún yín pé ìbéèrè àti ìdáhùn bọ̀ lórí àwọn nǹkan tá a ti kà a ó kà fún yín ẹ ó fi àtẹ̀jíṣẹ́ ẹ fi dáhùn ìbéèrè lórí YouTube. ẹni tó bá gbà á tó kọ́kọ́ gbà á bó ṣe yẹ kó gbà á náà ni yóò jẹ ẹ̀bùn ráńpẹ́ tá a ní fún wa. àjọṣe wa ò ní bàjẹ́ o, ẹ máa bá wa like bẹ́ẹ̀ ṣe ń gbọ́, ẹ máa comment, ẹ máa share, kẹ́ ẹ tún máa subscribe. àgbọ́yé ó ń tán lọ nìyẹn, wọ́n á kúkú dá wọn sílẹ̀ ni. kí ló fa ìdáhùn yìí? Àlàbá ló pe àkíyèsí Bọ́lá sí ìròyìn tí wọ́n gbọ́ níbi tó ti sọ pé Bọ́lá ò gbọ́. kò jù bẹ́ẹ̀ lọ, a jẹ́ pé ìyẹn parí síbẹ̀ yẹn nìyẹn. àwọn so ẹgbẹ́ wọn lọ kó ẹni ẹlẹ́ni gbogbo dà sí àtìmọ́lé. ẹ̀yin gan tẹ́ ẹ dá wọn lọ́rùn ni wọn ò tilẹ̀ pe béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín wọ̀nyí. kéèyàn máa fọ̀rọ̀ wádìí rọ́wò lẹ́nu ẹni tí kò mọ nǹkan kan, má dá wọn lóhùn. kíní òun kàn bá mi nínú jẹ́ ni Bọ́lá. irú ẹjọ́ wo ni wọn ìbá tilẹ̀ rérò mú wọn lẹ́sẹ̀ rí? adúrúnmọ́ ni gbogbo. kọ́lọ́run ṣàyọ wá jálẹ̀, àfi kéèyàn sá lọ jìnnàjìnnà. mo ní iṣẹ́ mi lọ́wọ́ tí n kò fi ní máa wójú ẹnikẹ́ni mọ́, tí n kò sì tún ní báwọn yà sídìí òfin títẹ̀lé tí ìṣẹ̀lẹ̀ ìpayà yìí lè dá ènìyàn pa bí ọlọ́pàá kò sì lè mú olúwa rẹ̀. ó ò purọ́ labalábá kásá lọ ni ìwọ pẹ̀lú adárípọ́n kọ̀ adárípọ́n ni. kíní tó láwọn ojú kọ́kọ́rọ́ gún lọ yẹn. ó lé ní ọdún 3 tí mo ti ń rọ̀ ọ́ pé kó ra mọ́tò kan fún mi bí kò ju kékeré báyìí lọ. irọ́ ni, kò ra táyà fún mi. ọ̀nà rẹ̀ pọ̀ lẹ́rùn ṣá, n ò rí bá wí.
a ṣáà gbọ́dọ̀ dúró gbọ́ bí wọ́n ti ṣẹjọ́ aláàjì síná ká tó sá lọ. Ká má wá di atanigbọ́n ni. Ṣé ti aláàjì? Ọ̀run ló ti mú oríire tirẹ̀ wá. Béèyàn sọ àdá sókè nígbà igba, ibi pẹlẹbẹ ni yóò máa fi lélẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ. Àárín àtàrí Àlàbá ni ọ̀rọ̀ tí Bọ́láńlé sọ yìí ti dún. Ibi pẹlẹbẹ. Kí ni Bọ́láńlé tún mẹ́nu bà yìí? Ẹ̀rù bẹ̀rẹ̀ sí ba Àlàbá gidigidi láì lè tọ́ka sí ohun tí ó fa ìbẹ̀rù náà. Kí kúkú ṣe oní ọlọ́pàá mú. Ó wí nǹkan kan ni. Àlàbá takìjí. Ó máa wò mí níran. Ó ti wí o jàre. Kọ́ wò. Kó o sì ṣe èmi lọ. Gbádárí bẹ́ẹ̀ bí ẹ̀mí ìyá láró. Ọ̀rọ̀ yá àbọ̀rọ̀ mi. Jọ dákun jàre. Ọ̀rọ̀ kan ni mo rántí lọ bẹ́ẹ̀. Mo ní ìgbà wo ni ká lọ. Jẹ́ ká wo ibi tí igi yóò wó sí náà. Ṣe bí? Ó dákẹ́. Ó fẹ́rẹ̀ sọ pé ṣe bí ọjọ́ 7 ni adarí pọ́n dá fún ọ. Ṣùgbọ́n bí ó ti rántí pé Bọ́láńlé kò mọ̀ pé òun gbọ́ ohun tí wọ́n sọ tán, ó dákẹ́. Ká wo ibi tí igi yóò wó sí ní tòótọ́ ká tó mọ bí a ó ti ṣe rìn. Bí ẹyẹ bá ti fò sí là ṣe sọ̀kò ẹ̀ sí. Ká sì máa wo ilẹ̀ ká tó lọ. Mo mà ti fẹ́ sọ kinní kan labalábá kí a tó lọ. Mo fẹ́ kí a kó owó adarí pọ́n lọ. Kí a kó níbi tí ó kó sí, àbí kò dára bẹ́ẹ̀? Àbí ò faramọ́? Nígbà tí mo bí ọ. Ṣé bí ìwọ náà ló sọ pé o mọ ibi tí ó ń kó owó rẹ̀ sí? Bẹ́ẹ̀ ni ní tòótọ́. Ṣùgbọ́n mo ti fi mú fínlẹ̀ lẹ́yìn náà, mo sì ti rí di òkodoro. Bí mo sì ti wá ń ro irú ìyà tí adarí pọ́n ti fi jẹ mí. Bí mo kó èyí tí ó ju owó rẹ̀ lọ, n kò jayò pa. Ẹran ọba ló fi ṣu ọba jẹ. Èyí tó bá wí náà lèmi faramọ́ ní tèmi. Ṣùgbọ́n bí mo bá fi bá ọ sá lọ, o gbọ́dọ̀ fẹ̀mí tán pátápátá ni o. Tìgòtìgò lára ọtí òyìnbó o. Tewétewé là ń yàn kọ. Tẹpẹtẹpẹ lára ṣú òwúrà. Tèpotèpo lára taare. Tí wọn ò mọ délé wa lọ́dọ̀ àwọn òbí mi. Tí wọn ò ní máa ṣírò mi mọ́ onírùnkùnrin ọmọ mọ́. Bó bá sì wù Ọlọ́run, ó lè fọmọ sáàrin wa. Ó lè tọ̀dọ̀ rẹ ṣí mi níkùn. Kò sí ní tọ́lọ́run ò lè ṣe. Ṣé kí n jẹ́wọ́ fún ọ? Títàn ni mo fẹ́ tàn ọ́ tẹ́lẹ̀ rí. Ṣùgbọ́n tọkàntọkàn mi ni mo fi ń sọ̀rọ̀ báyìí. Àti gbogbo ara mi àti gbogbo ọkàn mi ni mo fẹ́ fi lé ọ lọ́wọ́ báyìí. Àfi bí o kò bá fẹ́ bẹ́ẹ̀. Àlàbá rẹ́rìn sínú. Ẹni àìtàn kò ṣàìmọ̀. Kékeré lowó. Ṣùgbọ́n àìra mọ́tò fún ọ ni adarí pọ́n fi ṣe ọ́. Èmi tó wá ṣẹ̀ṣẹ̀ mọ̀ lánàá tí n kò tí ì ná kọ́bọ̀ fún ọ. Tó ṣe ìwọ ló náwó lé mi lórí gẹ́gẹ́ bí okòwò. Àti adarí pọ́n tí o ti mọ̀ láti ọdúnmọ́dún. A kò mọ ti ẹni tí o lè máa ṣe nídàkejì. Bí o bá ṣe pé ní tòótọ́ ni o fẹ́ já Ṣítù sílẹ̀. Obìnrin àtàtà máa ní ọ́ o. Ṣítù wà nínú àìlera. O fẹ́ já sílẹ̀. Abarapá ti gbogbo ayé. Ọkùnrin tí ẹnìkan ṣoṣo. Ǹjẹ́ ní tòótọ́ ni Ṣítù wà nínú àìlera? Obìnrin tí a fi ijó fẹ́. Ǹjẹ́ ìrankọ́ ni yóò wò lọ? Àgbébọ̀ adìẹ sì nìyí láàrin ọjà. Ẹni tó bá rà á kò dájú pé ọmọdìẹ ló ń wá. Ó yà lè jẹ́ pé ó fẹ́ pa jẹ lásán ni. Àròsínú ni Àlàbá ro gbogbo èrò yìí. Ọ̀tọ̀ ni ohun tí ó sọ jáde. Ó ní ó fi ibi tí owó ọ̀hún wà hàn mí. Wàláì. Ìgbàkúgbà tó bá fẹ́ ni pẹ̀lú. Ó sì dá ọ lójú pé owó ọ̀hún wà níbẹ̀. Ó wà níbẹ̀ o. Kò jù bẹ́ẹ̀ lọ. Ṣé kò sí ẹlòmíràn tó tún mọ̀ bẹ̀ kárí ìwọ? Ta ni adarí pọ́n lè finú hàn? Àfi ìdí àtòrí rẹ̀ nìkan ṣoṣo. Òde nìyẹn ò labalábá. Ṣé bí àkọ́kàn náà ni? Àbí ìgbà gbogbo ló ṣe bí ni? Wọ́n mutí. Àlàbá ń fi sìgá kún tirẹ̀. Èmi fẹ́ lọ sóde o. Ọlọ́run má jẹ́. Oníkọ́. O tún fẹ́ yọ mi sílẹ̀ bí o ti ṣe lánàá àbí? Ibikíbi tí o bá ń lọ lónìí, èmi pẹ̀lú rẹ la jọ ń lọ. Bí ìgbín fà, ìkarahun àtẹ̀lé ni. Mo gbọ́dọ̀ dé ilé mílíọ̀nìà kí n kí wọn níbẹ̀ láti lọ rí Mọ́ríámù. O. A jọ ń lọ níṣẹ́. Kò burú. Wọlé kí o jáde. Ká wá máa márédè lọ. O ò fẹ́ kí n lọ. Èé ṣe. Ó yẹ wájú ẹyẹlé lọ pẹ̀lú. Ó dáa. O lè máa lọ. Ṣùgbọ́n o gbọ́dọ̀ pẹ́ o. Tètè padà o. Ọmọ àkẹ́. Inú rẹ̀ kò dùn mọ́ títí Àlàbá fi jáde. Àlàbá ń ronú. Owó ti wà rẹpẹtẹ láti tọ́jú àwọn ènìyàn Sámínù báyìí. Bí ó tilẹ̀ pẹ́ kí wọ́n tó dá a sílẹ̀,
bó tilẹ̀ wẹ̀ wọ́n lẹ́yìn ìdájọ́, ebi ò ní pa ẹnikẹ́ni, wọn ó sì dá a sílẹ̀ nígbẹ̀yìn gbẹ̀yìn ni. Ó pẹ́ ó yá, àtijẹ àtimú kò ní jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀ràn nínú ilé rẹ̀ kó tó dé. Ọlọ́run ti kápá gbogbo ìyẹn, òun ó máa ṣòpò lójoojúmọ́. Ṣùgbọ́n Ṣítù ní í ṣènáwó. Ó dé ilé àwọn Sámínù, ara wọn yá díẹ̀ ju tàná lọ. Ó jókòó tì wọ́n fún ìgbà díẹ̀. Ó bá ìyálé káàánú, ó bá ìyàwó jíròrò, ó sì bá Àdìjátù ṣeré. Kí ó tó kúrò, ara wọn túbọ̀ yá sí i nígbà tí ó ń lọ fún ìyálé lówó fún ìnáwó inú ilé. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló sìn dé ẹnu ọ̀nà òde. Ó kọrí sí ọ̀nà ilé rẹ̀ nílòkò rẹ̀. Ó pinnu pé ọgbọ́n ni àgbàlagbà fi sá fún wèrè. Ó ní òun ò ní dé ilé Bọ́láńlé mọ́. Ṣùgbọ́n irú ọgbọ́n wo ni òun lè lò kí Bọ́láńlé má tètè fura pé òun ń sá ni? A kì í tètè jáwàrà ni, díẹ̀díẹ̀ ni, kó má bàa fura. Bí ó ti yọ lọ́ọ̀kan ni ó kíyèsí pé ṣíṣí sílẹ̀ ní wíńdò yàrá rẹ̀ wà. Ó rántí pé òun mọ̀ọ́mọ̀ ti gbogbo wíńdò àti ilẹ̀kùn kí òun tó jáde nílé lẹ́ẹ̀kan. Iná sì wà ní títàn. Títù. Iná sì ni wọ́n tàn sílẹ̀ nínú yàrá yìí. Ta ló ṣílẹ̀kùn? Ta ló tanná? Ó rọra yọjú lójú wíńdò sí bá Bọ́láńlé níjókòó. Ó wọlé lọ bá a. Bọ́láńlé wà lórí àga pẹ̀lú ìgò bíà kan lọ́wọ́ rẹ̀. Ó mutí. Ó fẹ̀yìntì. Ó ti ṣe mọ ibí yìí, ṣe nílẹ̀ yìí. Kí ló rò pé o lè ṣe pamọ́ fún mi rí nílẹ̀ yìí? Ó ti ṣe ṣílẹ̀kùn. Wọ́n ti ṣe é ṣílẹ̀kùn. Kọ́kọ́rọ́ rèé. Kọ́kọ́rọ́ ni nítòótọ́. Àlàbá náà ti lo irú rẹ̀ rí. Ilẹ̀kùn tí kò lè ṣí kò tó nǹkan. Bó bá ṣe ilẹ̀kùn oníkọ́kọ́rọ́ gbọọrọ. Bọ́láńlé nípọn ju ohun tí òun ti ń rò lọ. Irú rẹ̀ náà ní kọ́kọ́rọ́ oríṣiríṣi àgádágodo lọ́wọ́ pẹ̀lú. Kò ṣeé bá wí. Ìdí iṣẹ́ ẹni là á mọ̀ ní lọ́lẹ̀. Màmá Àdíjà ò bá wa wálé ni. Mo ti kìlọ̀ fún ọ Bọ́lá. Òpóbó. Ìyàwó rẹ̀ máa tó ń gbé. Ó ní nǹkan tí yóò tú ilé àwọn oníbọ̀ yẹn. Má bínú. Kì í ṣe ìyẹn ló jẹ́ kí n wá dúró dè ọ́ nílé. Bí ọ̀rọ̀ bá pẹ́ nílẹ̀, igbọ́n sí ni. Jẹ́ kí a tètè lọ sí ilé Adárípọ́n ní Ìjùgbè. Kí a lọ kó owó tí ó rì mọ́lẹ̀ níbẹ̀ ní Ìjùgbè. Ṣé bí mo ti sọ fún ọ lẹ́ẹ̀kan? Èmi kọ́ ló sọ fún. Bí o bá wá fẹ́ sọ fún mi lókù. Bọ́láńlé kó. Ó rò fún pátápátá bí Ṣítù ti sọ fún un. Bó bá dọ̀la ká lọ síbẹ̀. Mo ní bí ọ̀rọ̀ bá ń pẹ́ ńlẹ̀ a máa gbọ́n sí ni. Alẹ́ yìí náà ló yẹ ká lọ. Ṣé wọ́n ti faná sí ilé náà? Wọ́n ti faná sí. Àwọn aládùúgbò ńkọ́? Wọn ò ní fura bí wọ́n bá rí iná níbẹ̀ lójijì. Láì rí pé àlejò kan ti dé síbẹ̀. Òní ni mo ti ń lọ síbẹ̀ lálẹ́ ni. Tí n kò sì mọ̀ pé owó wà níbẹ̀. Ọkàn mi kò ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ lálẹ́ mọ́. Tí Ṣítù ìjọsí ni kò tí ì tán lára rẹ̀ yẹn. Bí kò dọ́là, n kò lè lọ ní tèmi o. A sì jẹ́ pé ọ̀dọ̀ rẹ níhìn ni n ó sùn lálẹ́ yìí. Kí má bàa dá lọ síbẹ̀ lẹ́yìn rẹ̀. Irọ́ o. Ṣùgbọ́n ọkàn mi kò ní balẹ̀. N ò sì ní róorun sùn àfi bí iṣẹ́ náà bá bọ́ sẹ́yìn. Ibi o bá fẹ́ ni kí o sùn. Bó bá dàárọ̀ lèmi ó tó lọ. Bó bá dàárọ̀ lèmi ó tó lè lọ. Ọ̀dọ̀ Àlàbá ni Bọ́láńlé sùn lálẹ́ ọjọ́ náà. Ilẹ̀ mọ́tàìmọ́ ni wọ́n lọ sílé Bọ́láńlé ní ìta òtútù. Ibẹ̀ ni wọ́n sì ti jẹun àárọ̀. Ọtí ti dá lójú àwọn méjèèjì. Nígbà tí wọ́n jẹun tán, wọ́n jáde sí títì. Wọ́n sì gba ọ̀nà Ìjùgbẹ̀ lọ. Nígbà tí takisí sọ̀ wọ́n kalẹ̀ ní Ìjùgbẹ̀, Bọ́láńlé tún mú kọ́kọ́rọ́ àràmọ̀ǹdà rẹ̀. Ó fi ṣílẹ̀kùn ilé náà, wọ́n sì gba iwájú ilé wọlé. Ṣítù máa náwó lórí ilé yìí o. Ó rí mìrìngìdìn, ó sì dájú pé kò lè pẹ́ tí àwọn ayálégbé ó fi gba gbogbo ilé náà tán. Ọ̀dà ràn nínú ilé náà, tí ó fi hàn pé wọ́n ṣẹ̀ṣẹ̀ kùn lọ́dà ni. Iná aláràbarà ni wọ́n fi sínú ilé náà káàkiri. Bí ènìyàn bá sì débẹ̀ lálẹ́, ringindin ni yóò rí bí wọ́n bá tanná síbẹ̀. Ilé ọlọ́lá gan-an ni. Àwọn ènìyàn Gíríkì ni ó sì lè yá lò. Tààrà ni wọ́n lọ sí ẹ̀yìnkùlé. Bí wọ́n ti débẹ̀ ni Bọ́láńlé dúró ṣì í. Ǹjẹ́ n ò sọ? Mo ní kí o jẹ́ ká wá sí yín lánàá. O ní ó tì. Ayírí rẹ̀ ti ṣáájú wa débì. Ó sì ti kówó lọ. Ó ti kó lọ àbó ti wí. Ìwọ náà ò ń wo igi ahó yaya nílẹ̀. Ó sì rí pé wọ́n ti wúlẹ̀ nídìí rẹ̀. Ayírí rẹ̀ ti tún dàárò. Ó sì ti wá sí yín ní ẹni tí kò lè dìde. Ta ni kò lè dìde? Ó kàn ń tàn ọ́ lásán ni. Ó ti wá sí yín. Olódùmarè. Àwa ti wá ṣe báyìí. Kò ní ṣíṣe kò láì ṣe. Mò ń lọ bá báyìí ni. Kò jù bẹ́ẹ̀ lọ. Mo ti mọ̀ tẹ́lẹ̀. Nígbà tí owó ti wà lọ́wọ́ òun báyìí, òun lọ bá kí o já ẹ̀mí sílẹ̀. Kí ìwọ pẹ̀lú rẹ jọ máa lọ. Ṣé o sì rò pé kò tíì lọ báyìí? Lọ síbo? Kò jẹ́ lọ báyìí. Láì tí ì mọ bí wọn ó ti ṣe ìdájọ́ mi lọ ní àsí.
bó bá lòun lọ irọ́ ló ń pa. Kí ni yóò máa sá lọ sí nígbà tí mílíọ̀nìyà bá ti di òmìnira ara rẹ̀? Yóò kàn bá ẹ̀yin méjèèjì wí lábẹ́lẹ̀ ni, kò ní sọ pé kí ẹ kúrò nílùú. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ ni pé kí èmi lọ gba owó náà lọ́wọ́ rẹ̀ báyìí, kí èmi pẹ̀lú rẹ̀ jọ sá lọ kíákíá, yóò sì wá kó fún ọ. Bọ́láńlé rẹ́rìn-ín. Kíkó fún mi wọ́rọ́ ló ṣe bí ni. N ó gbà á nì. N ó gbà á bí àti gba ọmọ èkùrọ́ lọ́wọ́ èsàn. Bí àṣà ti gba òròmọdìẹ lọ́wọ́ àgbébọ̀. Bí ìwọ àti Ṣítù ti gbowó lọ́wọ́ ọdẹ ní báǹkì làrẹ́. Bí àti gba ìgbín lọ́wọ́ ìkarahun. Mo ń lọ gba owó ọ̀hún wá. Èmi pẹ̀lú rẹ nìkan ni yóò ná. Àlàbá mọ̀ pé ọ̀ràn ló ń bọ̀ yìí bí ó ti ń ṣàkíyèsí Bọ́láńlé díẹ̀díẹ̀. Ó dàbí ẹni pé kò sí ohun tí Bọ́láńlé kò lè ṣe. Ó gbóyà, ó sì ní ọgbọ́n ẹ̀wẹ́. Kò sí ọ̀nà tí kò lè gbà bí ó bá ń wá nǹkan. Awímáyẹ̀hùn sì ni pẹ̀lú. Ó tún lè jẹ́ asọ̀rọ̀máyẹ̀ alágídí ni bó bá ń wá nǹkan. Ṣùgbọ́n kí ni ìdí rẹ̀ gan tó fi fẹ́ lọ bá Ṣítù? Ǹjẹ́ láti gba owó náà padà ni? Láti fi ṣe kí ni? Ṣùgbọ́n bí o bá gbà á tán, kí tún ni yóò máa bọ̀ lọ́dọ̀ mi sí? Àìlówó lọ̀rẹ́ ò sí. Bó o bá ti dolówó tán báyìí, Àlàbá ò tún lè jẹ́ nǹkan kan lójú rẹ mọ́. Àlàbá fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀. Bẹ́ẹ̀ kọ́ rárá labalábá. Obìnrin ni mí. Kò sí ìgbà tí obìnrin lè máa dá ayé ṣe láìsí ọkùnrin lẹ́yìn rẹ̀. Obìnrin tí ó bá dá dúró yóò rí ìríkúrí, yóò gbọ́ ìgbọ́kúgbọ́. Ìlọkúlọ ni wọ́n ó sì máa fi lọ. Mo sì fẹ́ kí n rí ọkùnrin kan mú délé, kí àwọn òbí mi lè tún gbà mí padà ṣọmọ. Ìwọ sì ní ọkàn mi mú. Kò jù bẹ́ẹ̀ lọ. Mo ń lọ bá adarí pọ́n báyìí. Owó tí a ó sì mú rìn n ó gbà bọ̀ lọ́wọ́ rẹ̀. Èmi rí obìnrin tó dá dúró rí o bọ́lábọ́là. Àlàbá ṣáà fẹ́ lù lẹ́nu gbọ́rọ̀. Ìdúró òfegè ni. Ẹni tí kò tó kọnu sí ni yóò máa kọnu sí. Lẹ́yìn náà, ó gbàgbé pé eegun 9 níbẹ̀ níhà ọkùnrin, àti pé 7 péré lobìnrin ní. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan wà tí iṣẹ́ ọkùnrin a máa dé. Obìnrin tó bá sì dá dúró ajíyàjíyà. Kí ni eegun 7, eegun 9 tí Bọ́láńlé tẹnumọ́ yìí rí? Ó yé mi. Ó wá rò pé Ṣítù lè dákẹ́ jẹ́ nígbà tí ó bá ti gba owó ọwọ́ rẹ̀. Bí èrú ló lò ní, bí ọgbọ́n ni, bí agbára sì ni. Ó rò pé yóò fọwọ́ lẹ́rán, yóò gba kádàrá ni. Ta ní fọwọ́ lẹ́rán ẹrú rẹ̀? Ṣùgbọ́n níbo ni adarí pọ́n wà nígbà náà? Òkú ẹṣin a máa ta, àbí òkú àgbò nìkan? Bí ọká bá kú tán, májèsín lè gbé kọ́rùn kiri ìgboro, kò jù bẹ́ẹ̀ lọ. Òkú, jẹ́ kí n jẹ́wọ́ fún ọ. Àbíkú àná kì í ṣe àkọ́pọ̀ àjẹ́. Ọ̀bẹ ò lè ka iye ilá tó ti rẹ́. Tí obìnrin ó sì fi kú, kò lè máa ṣírò iye ìsáàsùn ọbẹ̀. Jẹ́ ká dákẹ́ síbẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ. Àyà Àlàbá já. Ọkàn rẹ̀ sì mì. Ṣé ẹni tí ó ní kí òun fẹ́ òun nìyí? Eléyìí kò ṣeé fojú di rárá o. Ó tilẹ̀ fẹ́rẹ̀ ṣòro bá ṣeré pẹ̀lú. Ìdí àtòrí tí wọ́n ń pè yẹn àìmọ́dunjú ni. Ìdí ọká. Ìdí àkekè ni ìbá máa jẹ́ kó bá a mu. Ta ló mọ iye ènìyàn tí obìnrin yìí ti bàláyé jẹ́? Ta ló mọ iye ènìyàn tó ti rán sí àlùkìámọ̀? Ta ló mọ iye ẹni tó ti tọwọ́ rẹ̀ rí ọ̀run ọ̀sán gangan? Ó bá pa Ṣítù tó fi gbowó lọ́wọ́ rẹ̀, bí ó bá ràn lọ́wọ́ láti kówó náà jáde ní Ifẹ̀. Nígbà tí àwọn bá dé ibi tí àwọn ń sá lọ, kí ni lè di lọ́wọ́ àti pa òun? Òkú a máa tú àṣírí. Òkú a máa sọ̀tàn àtẹ̀yìnwá ènìyàn. Òkú ṣe lè dí ènìyàn lọ́wọ́ àti máa gbé ìgbé ayé tuntun. Ọ̀rẹ́ tí a bá fi na ìyálé, kí ìyàwó mọ̀ pé ó wà ní kọ̀rọ̀ yàrá òun. Àgbà torí ejò tí kò sá, ara ikú ló ń yá. Ẹni tí ènìyàn sá fún ni Bọ́láńlé. Bí ó bá padà lọ sí ìlú rẹ̀ pẹ̀lú owó tabua lónìkan, ṣe bí ọmọ tó bá kówó délé ní ìyá rẹ̀ òyìn. Labalábá, wo àjókù sìgá tí mò ń wò nílẹ̀ yìí. Àyà labalábá já pa. Ó mà sì jọ irú èyí tí èmi náà mú o. Jíjọ lèyí, àbí sìgá tirẹ̀ gan ni? Àlàbá rẹ́rìn ìyànjú. Tèmi kẹ̀. Yóò fò ni, àbí yóò ti ṣe dé èyí? Mo mọ èyí rí ni. Ṣé ìwọ ò tí ì dé èyí lónìí? Ọ̀nà kan ṣáà ni omi gbà wọnú àgbọn. Nígbà wo ni rí Bọ́láńlé? Ó ní tipátipá. Orí ibùsùn kan náà ní ká jọ sùn. A sì jọ sùn. Ṣé mo dìde lẹ́gbẹ̀ẹ́ rẹ títí ilẹ̀ fi mọ́? Ṣé o tí ì yà mí ní ìṣẹ́jú kan? Níṣe tí a jí láàárọ̀ yìí. Ìgbà wo wá ni mo wá mu sìgá níyìn o jàre? Bí ó bá ṣe báyìí ni ó ń fura sí ènìyàn. Ǹjẹ́ èmi rẹ̀ ó lè jọ gbé báyìí? Káwọ̀ ẹ̀ka yánkànkàn lásán ni kí n bí ọbẹ̀ yẹn. Kí n má kàn máa méfò ni. Mo mọ̀ pé kò sí nǹkan tí kò ṣeé ṣe. Ohun tí mo ṣe lè gbà ọ́ gbọ́ báyìí ni pé o ò mọ ibi tẹ́lẹ̀ títí mo fi sọ fún ọ. Mo ti mọ̀ pé o ò tí ì ráyè dé yìí lẹ́yìn tí mo sọ fún ọ.
tí sìgá yìí ló fẹ́ ṣe mí ní kàyéfì díẹ̀, ṣùgbọ́n nígbà tí mo tún dàárò mo rántí pé gbogbo alátẹ ní ta sìgá oníbọ́ọ̀lù, labalábá nìkan sì kọ́ ní ìrààmú agbọ́ yẹn. Ṣùgbọ́n ta ló wá ti wá sí yìí? Ó ti lè jẹ́ ká wo ibẹ̀ wò ná, bóyá onítọ̀hún kò tí kò wó lọ. Ó màmá adarí pọ́n o, ó ló ti wá sí yìí, kò sì jẹ́ lọ láì kó owó ọ̀hún lọ. Kí ni yóò wá ṣe níyìn nígbà náà? Ó gbàgbé pé irú sìgá kan náà ni ìwọ rẹ̀ mu. Ṣítù lórúkọ ló ti borúkọ yẹn, ọwọ́ àwẹ̀ wá dòfo. Má dá lóhùn, yóò bá mi níbẹ̀. Sẹ́gbẹ́dẹ́ ní pẹ̀lú, ó ń kẹ́ra lójú rẹ̀, ó fara pamọ́ fún gbogbo aráyé yòókù. Ó wá fòrú bojú, ó wá kówó lọ níyìn. Ìwọ ló fàṣà o, bí a bá ti wá lálẹ́ àná ni. Ọ̀nà tí wàá kó o níyìn dà, má tún ṣe irú rẹ̀ fún mi mọ́ o labalábá. Èmi kì í fẹ́ bínú sí ènìyàn o. Èmi rò pé kò lè dìde ni. Má bínú. Ìgbà wo ni ó lọ sọ́dọ̀ rẹ̀ báyìí? Ẹ̀bẹ̀ la bó ṣìkà kó má bàálù rẹ̀ jẹ́. Àlàbá ń yọ Bọ́láńlé lọ́rùn. Ìgbà wo? Tara báyìí ni mò ń lọ. Kí n tún fi èyí falẹ̀, kọ́rọ̀ tún bímọ mìíràn. Wọ́n jáde síta. Bọ́láńlé sì tilẹ̀kùn ìta. Bí wọ́n ti ń jáde lọ, Bọ́láńlé fẹ́rẹ̀ lè máa hooru jáde látàrí. Kò tilẹ̀ tún dágbére fún Àlàbá mọ́ tí ó fi lọ. Àlàbá mọ̀ pé ọ̀nà Yékẹ́mi ló kọrí sí. Ó sì ń fọkàn bá a lọ títí dé ààyè kókà, títí dé Yékẹ́mi, títí dé àbà olóòrò. Àgékù ejò tí í ṣòro bí agbọ́n. Bí ohunkóhun bá dá Bọ́láńlé lọ́nà, ìtàkùn tó ní kí erin má gòkè àlọ́ ni àtòhun àtẹrin ni wọ́n ó jò débẹ̀. Ó ń fojú inú wo bí Bọ́láńlé ó ṣe já gbùrà wọlé sọ́dọ̀ Ṣítù. Nígbà tó bá dọ̀hún, kí ni yóò ṣẹlẹ̀? Bí ó bá ṣe pé ní tòótọ́ ni yóò fa ìbínú yọ, gbẹ̀gẹ̀dẹ̀ á gbiná lọ́hùn. Ṣùgbọ́n bó bá ṣe pé ọ̀nà tí yóò tún tọ̀ ló lọ bèrè lọ́wọ́ Ṣítù ńkọ́? Bó bá ṣe pé ìbínú irọ́ ló ń bí lójú òun, nítorí pé aṣèyíṣàn ni Bọ́láńlé, ọ̀rọ̀ rẹ̀ kò gba ọwọ́ kan. Bóyá ìjàmbá ńlá ló ń lò fún òun, bóyá ìjàmbá mìíràn ló lọ kọ́ wá. Ohun tí ènìyàn bá ti múra rẹ̀ sílẹ̀ ìtàn bá olúwa rẹ̀ lábo mọ́. Àlàbá múra Bọ́láńlé sílẹ̀. Omi laṣá àkọ́kọ́ tẹ̀ka tó tẹyán ní odò. Adarí pọ́n ni Bọ́láńlé kọ́kọ́ mọ̀ kó tó mọ òun. Elégbòsí ni eṣinṣin ní láti gbè. Ajá ti ṣe lè gbàgbé olóore. Àbí àgùntàn ni yóò gbàgbé eléèrè bọ̀rọ̀bọ̀rọ̀. Bọ́láńlé ti ṣe lè gbàgbé adarí pọ́n kó wá darapọ̀ mọ́ òun àlejò. Tó dàrúdàpọ̀ parí o. Ẹ jẹ́ ká bọ́ sí orí 18 tí bàbá wa Ọládẹ̀jọ Òkèdíjì pè ní àlàyé kò kún agbọ̀n. Àlàbá padà sí lóko rẹ̀, ó bẹ́wù sílẹ̀. Ó faṣọ bóra, ó bọ́ sí orí ibùsùn, ó fẹ̀yìn lélẹ̀. Gbogbo rẹ̀ ti wá dàrú mọ́ nínú. Ó fẹ́rẹ̀ má sí ohun tó yé mọ́. Inú ara rẹ̀ nìkan ló kù tó mọ̀. Ó mọ̀ pé òun ti pinnu, òun kò sì ní yí i padà. Pé òun kò ní fi àwọn ènìyàn Sámínù sílẹ̀ lákòókò ìdààmú tó dé bá wọn yìí. Tí Bọ́láńlé kò nira tó bẹ́ẹ̀ ní tirẹ̀. Ọsàn ni. Ká mu sàn tán, ká sọ èpo ọsàn nù ni. Bí Bọ́láńlé sì ti jẹ́wọ́ ìpáǹlé fún òun yìí, òun ò ní fi ọwọ́ bọ̀rọ̀ mu mọ́. Odò tí a bá ti mọ ìrìn rẹ̀ kò yẹ kó tún lè gbé ni lọ. Kóró inú ọsàn pàápàá títú dànù ni. Àyàfi ẹni tó bá fẹ́ gbin sàn. Ẹni tí yóò sì gbin sàn, ìgangan ló yẹ kó gbìn. Ìgangan ọsàn ẹṣin. Àmútán àtúdànù. Ká yọ ọmọ ẹ̀pà jẹ, ká kó èpo dànù. Ẹnìkan kanlẹ̀kùn ní yàrá tí ó dùbúlẹ̀ sí. Àlàbá sáré bùbá kan lórí òpó ibùsùn rẹ̀. Ó sọ sọ̀rọ̀. Ó rọ aṣọ ìbora mọ́dì. Ta ni o? Àlejò ni o. Òun ọkùnrin ni. Kò jọ ohun agídí tí ọlọ́pàá lè lò. Irú àlejò wo lèyí? Ta ló ń béèrè? Labalábá. Ohun yìí sì tún le púpọ̀. Wọlé o. Adéṣínà já tí ó wọlé. Ojú rẹ̀ rè já tí ó. Ìwọ ni mo rí bí ẹni ń kó fà yìí. Ó béèrè mi. Ìwọ náà béèrè mi. Èmi ò béèrè rẹ̀ àbó ti wí. Àwa kọ́ la ṣètò àríyá fún ọ lọ́jọ́ tí o jáde. Àgbọ̀ yẹn. Láti ìgbà náà sì wà ń kọ́. Èmi nìkan ló yẹ kó máa béèrè rẹ. Kò yẹ kí ìwọ béèrè mi. Ṣé bí ìwọ ń dé ìtòsí ilé mi lójoojúmọ́? Ó béèrè mi níjọ́ kan rí. Ibo ló ń gbé? Ó fẹ́ sọ pé o mọ̀ pé ilé mi ló gbé ti bùrọ̀dá yẹn. Ó sọ pé o mọ ilé tí ṣọ́ọ̀bù wà níwájú rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tiwọn yẹn. N ò mọ̀ rárá. Bí mo bá mọ̀ ní kí ní ṣe. Ó ṣe lè mọ̀. Ó béèrè mi. Bó bá ti rí Mọ́ríámọ̀, kò ti tán. Èwo tún ni kó o tún máa béèrè àwọn àbúrò ọkọ rẹ̀. Àìsí nílé ológbò. Ilé òsì ti di ilé èkúté. Ta ló a mọ̀ pé nítòsí ibẹ̀ ló ń gbé? Tọ̀ ṣínà já tí ó wọlé o. Ó wá bá Àlàbá labalábá. Ojú ìwé 14 ibẹ̀ la wà. Àlàyé kò lè kún agbọ̀n ní bàbá pẹ̀lú èyí tí ṣe orí 18. Oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe wẹ̀yìn tẹ́ bá wa jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín. Àwa láwọn máa wá ẹ̀yin láwọn máa bá. Láfiánù yín ò ní di. Àwa náà ò ní tẹnugbó lọ bí ọwọ́. Àjọṣe wa ò ní bàjẹ́ o láṣẹ Èdùmàrè. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń gbọ́ tẹ́ ń gbá ni máa bá wa like, ẹ comment, ẹ share, ẹ tún subscribe. Ká sì tún rárá wa létí pé lára àwọn tá a ti kà sẹ́yìn nínú ìwé Atoto Arere, ìbéèrè àti ìdáhùn ó ń bọ̀. Ẹni tó bá kọ́kọ́ gbà á bó ti tọ́ àti bó ti yẹ yóò láǹfààní àti jẹ̀bùn. Ẹ gbọ́ ìbéèrè gẹ́gẹ́ bí a ṣe ń ka ìwé yìí, ẹ̀yin ó fi ìdáhùn ránṣẹ́
nípa àtẹ̀jíṣẹ́. Ǹjẹ́ títí ìgbà míì tá a tún máa láǹfààní àti pàdé, Bùkọ́lá Ọ̀ṣunwòyí náà rí mu ní owó labí ni bàbá tó bí mi lọ́mọ. Ṣàró àwọn ọ̀gá ni mi ọmọ oníbó ẹja, ṣàró gbágbà ìyàwó àtàrúgbó ṣe lóge, ọmọ ṣàró ọ̀gbẹ́ tòjò tẹ̀mú oníbó àwọ̀ ọ̀wọ́ tán ibi gbogbo ní jẹ́ lómi lómi. Mo lẹ́ni tó bá bá mi dé ṣàró àwọn ọ̀gá ṣokoṣoko ẹja la ó fún jẹ, èèyàn tí ó bá wà dé ṣàró àwọn ọ̀gá egungun ẹja ni ó jẹ. Ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀.